ẹ jẹ́ kí ìjọba wa náà kí wọ́n fún wa ní orí ọ̀fẹ́ kì í ṣe pé kán dá mọ́tò dúró kán bá dànù mọ́tò láìsí pé wọ́n bẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ kán bá láàrin ẹ̀kan ní dandan ẹni ẹ máa lọ fèsì ẹ̀yìn panel kí ló dé tó gbàdá rìn àwọn ẹ̀yà míì sì ń gbébọn rìn wọ́n ń gbàdá rìn ẹni tó ń da màálù ń gbébọn ó fi ń da màálù bọ́tẹ̀ sọ pé kán dá dúró síbẹ̀ wọ́n ṣe ń lò pé ìmọ̀ràn mi ni pé kí ìjọba níbi tí ètò ààbò dé lákòókò kólúkúlùkù ká ní ìdá ẹ̀mí ká ní ìdá ara ká dẹ̀ tún máa fi ojú lálákànfin sọrí ó jẹ́ ìmọ̀ràn mi. Africa Content TV. Nígbà tí mo gbọ́ ó domi tútù sí mi lọ́kàn púpọ̀ pé ibo la tún wá bára wa ní orílẹ̀-èdè Nàìjíríà yìí gbà tí mi náà wá lọ sórí ẹ̀rọ ayélujára lórí YouTube tí mo tún wá rí ìkà níbẹ̀ tí mo gbọ́ nígbà tí IG tí wọ́n sọ̀rọ̀ pé àwọn rí lẹ́tà kan gbà pé kí gbogbo ilé ìjọsìn pátápátá pé wọ́n ní kí kó má sí ìsìn fún ìdí oṣù mẹ́ta tí wọ́n á gbà nímọ̀ràn pé a gbọ́dọ̀ múra láti jẹ́ aláàbò ara wa àti ẹ̀ka ojú ní alákànfin sọrí ṣe rí nǹkan tí ìhà tèmi kọ sí òun náà ni pé ọ̀rọ̀ tí wá ń débi kí kálukú kó gbáradì ìgbáradì tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ni pé kí kálukú wá múra nítorí pé pátápátá Sátánì múra láti gbàjọba ni àwọn ọmọ Ọlọ́run la ò ní gbà fún a ní gbà ni nígbà tó bá ní kí ìjọ kí ó mọ̀ sí ìjọsìn láàrin oṣù mẹ́ta èyí tí ń túmọ̀ sí wípé àwọn agbésùmọ̀mí tán lè máa kọrú ìwé ìfìwéránṣẹ́ bẹ́ẹ̀ wọ́n túmọ̀ sí pé a rí i pé wọ́n jẹ́ pure èṣù they are pure devil kò sí nǹkan méjì àwa là wà nígbà pé àgbàrá òjò kì í sọ pé òun ò nílé wò onílé ni kò ní gbà fún ó jẹ́ nǹkan tí èmi rí ní abala ti bíbẹ̀ yẹn èmi ò tako àwọn tó gbébọn o tèmi náà bá ní láńsẹ̀sì ìbọn o èmi náà gbé dání àti dé kòríta tó jẹ́ pé tá a bá ní nǹkan tá a lè fi ṣe ààbò àdúrà dúró lọ́tọ̀ ó dá dúró tiẹ̀ á fi àdúrà máa jagun àwa náà fúnra ara wa á múra ṣe bí lọ́jọ́ Sunday tó kọjá lọ ṣé àdúrà kan náà gbà ní ṣọ́ọ̀ṣì níbi tí wọ́n ti lọ ká wọn mọ́ bẹ́ẹ̀ tí wọ́n ṣe wọ́n ṣìbàṣìbò sódà àdúrà ń gbà kì í ṣe pàdúrà ó gbà ó ṣùgbọ́n ìtòlúkúlùkù wa náà máa múra lápò ni pé n tá a bá ní tá a lè fi prevent ara mi sọ nípa oògùn ṣíṣe o mo sọ̀rọ̀ nípa tó bá jáde lóní tó bá jẹ́ ọ̀bẹ nìwọ náà ní tó bá jẹ́ pé ọfà ló lè mú sápò tàbí mú dání ọmọ máa gbàdúrà tí ẹnìkan bá dé láti wá jẹ́ pé òkè o òun fẹ́ wá ba ọ̀tá ìrere lòun láti wá ba ìrere jẹ́ ọ̀rọ̀ mi ti yé n táwa náà bá ní láti fi kọjú ìjà sí ẹ̀já kọjú ìjà sí o Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ mi ò tako ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ní láìsẹ̀sì ìbọn téèyàn bá ní láìsẹ̀sì ìbọn tọwọ́ ìjọba bá tún bà á sódà kí wọ́n di pé àwọn kan náà ní káwọn rárá o ẹni tó bá ti tọ́ sí tó ní láìsẹ̀sì ẹ̀jẹ̀ ó gbé dání tó náà bá gbé sára àwọn tó ń gbébọn káàkiri àwọn náà wọn ní láìsẹ̀sì ìbọn mo ti rọ́dún kan rí tí mo wà ní ìlú kan wọ́n máa ń pe ìlú yẹn ní Ìgbẹ́tì bí mo dé ìlú yẹn báyìí mo sọ fáwọn ọ̀dọ́ gbogbo tá a jọ lọ́jọ́ mo ní ọlọ́mọdé arógun lù yìí o torí pé gbogbo àwọn ẹ̀yà mìíràn tá à ń bá pàdé níbẹ̀ gbogbo wọn kàdà dání ètò mọ́fà dání ọmọ kékeré wọn tí ó jọ ọmọ ọdún mẹ́wàá lọ ó gbé ọfà dání àwọn àgbà wọn gbébọn dání wọn lọ mo ní ipe tá a bá múra dáadáa ẹ̀sìn náà máa fi bò wá lójú tó dẹ̀jẹ̀ pé títí tá a bá múra wọ́n fẹ́ pa nǹkan tó ń jẹ́ Kristẹni run àwa la ò ní gbà o ó jẹ́ nǹkan tèmi lè sọ nípa bẹ́ẹ̀ Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. ẹ jẹ́ kí gbogbo àwa tá a bá jẹ́ àwọn bàbá wa nú gbàgbọ́ àwọn olórí ẹ jẹ́ ká provide security fúnra wa láwọn ilé ìjọsìn wa ẹ jẹ́ pé tá a bá gba àwọn security ìjọba àwọn tó bá ní ọ̀fẹ́ láti gbà tó bá gbà wọ́n káwa náà tó ní àwọn security tinú ìjọ
tó jẹ́ pé ní ẹ̀ka kọ̀ọ̀kan nínú ìjọ á ní àwọn èèyàn tá máa mú ẹni tá àrírí tó fẹ́ wá sínú chọ́ọ̀chì a gbọ́dọ̀ yẹ̀wò dáradára kó tó wọlé. Bákan náà tá àrírí gan tó ń bọ̀ ní chọ́ọ̀chì tó bá jẹ́ gbé bíbélì dání tó á ti di pé à ń gbé báàgì à ń gbé kinní kan tó á jẹ́ àwọn obìnrin ká advice àwọn obìnrin wa kán gbé báàgì lẹ́ǹlé lásìkò yìí kì í sásìkò máa gbé báàgì lọ sí ilé ìsìn. Ẹ jẹ́ ká gbé bíbélì wa tá a bá dé kán yẹ̀ wá wò tó bá ti yẹ̀ wá wò ìyẹ̀wò gbọ́dọ̀ wà nínú ilé ìjọsìn. Bákan náà àwọn ìsìn wa bóyá lákòókò yìí ká máa ṣe ní ṣókíṣókí kó má jẹ́ gígùn lọ títí mọ́ tó dà nígbà tá a bá ṣe tó wá jẹ́ pé ìsìn kan là ń ṣe tó ń dágbó tó wà ń lo wákàtí 4 tá ń lo 3 tẹ́lẹ̀ a lè pín sí wákàtí kọ̀ọ̀kan kó jẹ́ pé a jẹ́ sìn 3 a wà wò pé ókè o nínú ṣọ́ọ̀ṣì o èèyàn 100 la fẹ́ kí ó kọ́kọ́ ṣèṣìn àkọ́kọ́ tọ́gọ́rùn yẹn bá ti pé láàrin wákàtí kan káwọn 100 yẹn bọ́ ta àwọn èèyàn náà tún ṣe ààbò fún àwọn 100 mìíràn tí àwọn èèyàn náà bá ti parí 100 tó jáde yẹn náà àtúnṣe nígbà tó bá ṣe bẹ́ẹ̀ tó lúkúlùkù wa bá ṣe bẹ́ẹ̀ ìsìn tá a fẹ́ ṣe fún Ọlọ́run lọ́jọ́ yẹn àti ṣe ní tá a fẹ́ ṣe olúkúlùkù á dẹ̀ máa lọlé ká mọ̀ fi gbogbo ẹ̀ ṣe ijó ẹ̀yìn gbogbo ẹ̀ la máa ní wákàtí 3 tá à ń lò yẹn ẹ jẹ́ ká pín sí àwọn àkókò díẹ̀díẹ̀ tá a bá ń pín ká dẹ̀ jẹ́ kí gbèdéke wà fún iye èèyàn tí ó máa wà nínú abẹ́ ìsìn tábà tí gbèdéke bá ti wà táwọn èèyàn bá ti parí jẹ́ mọ̀ọ́sọ ṣáájú kán tún jẹ́ káwọn èèyàn náà tún lọ dúró kán tún ṣe ààbò fún àwọn ẹlòmíì láàrin wákàtí kan. Èyí jẹ́ ìmọ̀ràn mi pé lákòókò yìí ká ṣe bẹ́ẹ̀. Nínú ìwé mímọ́ gan tá a bá rí tá a bá wò dáadáa mo wà nínú ìwé ìrere ti Lúùkù tá a bá wò ìwé ìrere ti Lúùkù orí 22 ní ẹsẹ̀ 35 ní ẹsẹ̀ karùndínlógójì rẹ̀ ní Luke chapter 22 verse 35 ìbéèrè ọ̀rọ̀ kan wáyé níbẹ̀ tí ó tọ́ fún ìrìn àjò àwọn onígbàgbọ́ nírú àkókò yìí. Ẹ jẹ́ ká wò ní ẹsẹ̀ 35 ó ní ó sì fún wọn pé nígbà tí mo rán yín lọ láì ní òṣùwọ̀n àti àpò àti bàtà ọ̀dọ́ nǹkan adá yín bí wọ́n wí pé ń dà o nítẹ̀síso ní nígbà náà ni ó wí fún wọn pé ṣùgbọ́n nísinsìnyí ẹni tí ó bá ní òṣùwọ̀n kí ó mú àti àpò pẹ̀lú ẹni tí kò bá sì ní idà kí ó ta aṣọ rẹ̀ kí ó fi ra ìkan. Nígbà tó tẹ̀síwájú ní nítorí mo wí fún yín pé èyí tí a ti kọ̀wé rẹ̀ kò lè ṣàì kí ó má ṣe lára mi a sì kà á mọ́ àwọn arúfin nítorí ohun wọn ni nípa ti ẹ̀mí ni òpin. Ní 38 níbi tó mo ti máa dáhùn dúró ó ní wọ́n sì wí pé Olúwa ṣáàwó idà méjì ń bẹ nísìnyí ó sì fún wọn pé ó tó. Ó ní pé tá a bá lè rí Jésù Olúwa fúnra rẹ̀ ó mọ̀ pé ìgbà àti àkókò ìgbàsókè ó ti tó ṣùgbọ́n ó mọ̀ pé a ó mú òun kò tún wá ní dá kó jẹ́ pé gbogbo àwọn ọmọ ẹ̀yìn tí a fẹ́ lò wípé nígbà tí òun bá lọ tán o àwọn wọ̀nyí ni yóò máa mú ìyìn rere tí wọ́n ti kọ́ tí wọ́n ti gbà lẹ́nu Jésù Olúwa wa káàkiri. Ó dà pé àwọn tó máa wá mú òun yìí wọ́n máa fẹ́ attempt láti ti mú àwọn ọmọ ẹ̀yìn náà ó ló sọ fún ọmọ ẹ̀ pé kólúkúlùkù wọn ní idà o. Ìmọ̀ràn mi lákòókò yìí ni pé a ní idà ẹ̀mí a tún ní idà tara. Idà tara náà ni ojúlá alákànfin sọ́rí bàbá wa rìn náà ohunkóhun tí kálukú wa bá ní ẹ jẹ́ kó máa fi sára rìn torí pé tó bá dédé rẹni tó yọ̀bọ̀n tí wọ́n náà bá ládàá téèyàn kan bá yàdá sí wọ́n náà tí wọ́n náà yàdá ó lè sọ pé òun ò mọ̀ eré òun fẹ́ fi alẹ̀ mẹ́ ni wọ́n náà èmi náà fẹ́ fi alẹ̀ mẹ́ òun náà ni. Ìmọ̀ràn mi tí mo kàn lè fún ìjọba wa ni pé ẹ jẹ́ kí ìjọba wa náà kí wọ́n fún wa ní orí ọ̀fẹ́ kì í ṣe pé kán dá mọ́tò dúró kán bá dànù mọ́tò láìsí pé wọ́n bẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ kán bá láàrin ẹ̀kan ní dandan ẹni ẹ̀ máa lọ fèsì ẹ̀yìn panel kí ló dé tó gbàdá rìn. Àwọn ẹ̀yà míì sì ń gbébọn rìn wọ́n gbàdá rìn ẹni tó ń da màálù ń gbébọn ó fi ń da màálù bọ́tẹ̀ sọ pé kán dá dúró síbẹ̀ wọ́n sì ń lò pé ìmọ̀ràn mi ni pé kí ìjọba níbi tí ètò ààbò dé lákòókò kólúkúlùkù ká ní idà ẹ̀mí ká ní idà ara ká dẹ̀ tún máa fi ojú lálákànfin sọ́rí. Ó jẹ́ ìmọ̀ràn mi tí mo fẹ́ gba àwa onígbàgbọ́ lásìkò yìí. Ìgbìyànjú Sátánì ni o wípé ká fi ilé ìjọsìn lẹ̀ lóṣù 3 ká mọ́ lọ́bẹ̀ ó ní pé Sátánì ló fẹ́ gbàjọba ẹ má jẹ́ àgbà fún. Bíbélì sọ pé ohun ìjà wa kì í ṣe ti ara ẹ jẹ́ káwa náà wá tí kíni bàbá ṣe ń gbàdúrà tá a gba agbára ẹ̀mí mímọ́ tí a ní tá à ń fèdè fọ̀ tí à ń ríran ẹ jẹ́ káwa náà fúnra ká tún la ojú wa ká jẹ́ pé bí a bá dúró ẹ má jẹ́ àsùn taratara
ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ìmọ̀ràn mi nìyẹn kọ́lọ́run kó ran ìgbàgbọ́ wa lọ́wọ́ yóò dára fún wa.